ó tàn bí òtán aláṣejù ọ̀rọ̀ òdùn lẹ́nu aláṣejù àwí fún yín àbá àwí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ilé ṣe bá sọ fún yín wípé àwọn gómìnà ilẹ̀ Yorùbá yìí kì í ṣe pé kò sọ́gbọ́n kì í ṣe pé kò ságbára ìjó ń bẹ lẹ́sẹ̀ arọ ẹsẹ̀ ní òní ẹ̀tún wá gbọ́ eléyìí gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn Abiodun Dapo Abiodun bàbá yìí tó ti fakọyọ ó ti ní ó ti dèèwọ̀ àfàró àfáráfì gbogbo ẹ̀yin ajínigbé ajínipa nípínlẹ̀ Ògùn ọ̀yá ẹ wá gbégbà ẹ̀yin Fúlàní afẹnẹjẹko eré tètè kí ló wá ṣẹlẹ̀ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ lórí ètò kí ló fà á tí gómìnà yìí fi ṣe léyìí ẹ wò ẹ má bínú ẹ kú déédé àsìkò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ according to the time tá a bá bá yìí ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ṣe bí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá gbàgbé tẹ́ a bá ti gbàgbé ẹja rárá wa létí wípé a máa ń sọ wípé àwọn gómìnà yìí kì í ṣe wípé ọ̀rọ̀ àwọn Fúlàní afẹnajẹko yìí kò sú wọn kì í sì ṣe pé wọn ò mọ̀ọ́mọ̀ láti má lé wọn ni ṣùgbọ́n a máa ń sọ ọ̀rọ̀ òwe Yorùbá ní bí wọ́n bá tó àsìkò àti ṣu ó di dandan kí fùrọ̀ ọ̀la ṣe é rántí ìpínlẹ̀ Ògùn yìí nínú gbogbo ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá ìpínlẹ̀ yìí jẹ́ ìpínlẹ̀ kan tó jẹ́ wípé àwọn ajínigbé ajínipa afẹnajẹko tí oríṣiríṣi ẹ̀sùn oríṣiríṣi ìwà ìkà oríṣiríṣi ìwà kírímínà lẹ máa bá pàdé ńbẹ̀ àwọn wo lọ́wọ́ wà ń di ọ̀rọ̀ gbogbo wa lásìkò táwa wá ń pariwo pé Yorùbá nation la fẹ́ gbogbo wọn wá rọ́wọ́ bìbà ìlú wa ni wọ́n wá fi ṣe gbòdòdókòó la ṣe sọ fún yín pé níwọ̀n ọ̀gbà tí àwọn gómìnà yìí ti fi ọ̀já kan ṣe gbànú kò lè séwu mọ́ òun ló mú kí gómìnà yìí náà wá dìde pé ẹ wá níbo kí ló dé lónìí ẹ jiyàn gbé lọ́la tẹ́ ẹ gbàgbé lọ́sẹ̀ tó kọjá ni wọ́n lọ kó gbogbo àwọn èèyàn tó ń lọ nínú mọ́tò tí wọ́n kó wọn wọgbó ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtàwọn fìjìláńtẹ pẹ̀lú ọlọ́pàá sójà gbogbo wọn tí wọ́n láǹfààní àti gba àwọn èèyàn yìí padà díẹ̀ nínú wọn eléyìí ló wá mú kíjọba ìpínlẹ̀ Ògùn sọ pé afẹ́ráfì ọyá ẹ̀palẹ̀ àkìbánigbé káfàní tanya ẹgbẹ́ ìròyìn ọyá ẹ máa rí fídíò ẹ lórí ètò ẹ wo bí ẹ máa rí ẹ mọ̀ pé lórí ìkànnì yìí àwa ò ní sọ̀rọ̀ kọ́ má fi ẹlẹ́rìí sí ẹ̀rí máa jẹ́mi ìṣó làwa ṣe lórí ètò yìí kọ̀ wá tán síbẹ̀ gómìnà yìí kẹ́ ẹ lè mọ̀ pọ́ fárígá tán pátápátá ó sọ̀rọ̀ síjọba àpapọ̀ ṣé ẹ gbàgbé ẹ mọ̀ pé nínú àwọn ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá bí mo ṣe máa ń sọ ìpínlẹ̀ yìí tún jẹ́ ìpínlẹ̀ kan tá a wò pé fọ̀fẹ́ sí ọ̀nà kan tó dáa tó jẹ́ tìjọba àpapọ̀ níbẹ̀ ó ti sọ̀rọ̀ gómìnà ní kì í ṣẹjọ́ òun àwọn ìjọba àpapọ̀ ní kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pàápàá jùlọ lórí ìjọba látọ̀dọ̀ Muhammadu Buhari ṣùgbọ́n nígbà tó di àsìkò Bọ́lá Ahmed Tinubu bóun ṣe ń gbìyànjú tó àwọn kan tún ń bẹ nínú ìjọba Tinubu náà tí wọ́n tàbá láǹfààní àgbèyàn náà wà báyìí àmọ́ ilé ìta ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wá gbọ́ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ ẹ bá mi pín prógráàmù yẹn dákun nǹkan tẹ́ ẹ lè ṣe fún wa ni pé kẹ́ ẹ máa pín pé Yorùbá la fẹ́ freedom for Adéyẹmọ Ìgbòho Òòṣà total freedom for Adéyẹmọ Ìgbòho Òòṣà Yorùbá nation òun làwa ń fẹ́ káwọn Fúlàní àwọn Karambani yìí kí wọ́n kò nílẹ̀ wa ẹ má gbàgbé láì bí ọjọ́ mélòó kan ni mo sọ pé àwọn gómìnà yìí fún àwọn ará bíi ní red card bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ń kó níbì kan ni wọ́n ń bọ́ níbì kan ó ti wá déwọ̀ fún wọn báyìí ṣé ẹ gbàgbé lọ́sẹ̀ tó lọ bí wọ́n ṣe lọ pa àwọn Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Èkìtì Oǹdó àwọn same Fúlàní ẹ̀yin ọmọ Yorùbá tẹ́yin náà ní màálù èmi a máa sọ pé kò sí ń bàjẹ́ nínú pé èèyàn ní màálù tí ò sí ran Yorùbá tó lè bá yín sí màálù torí ẹ̀yin gangan la lábọ̀dé láàrin wa
níbi tọ́rọ̀ dé wá dúró yìí, nígbà tí àwọn gómìnà yìí tí wọ́n bá ti lè sọ pé àwọn ọ̀fẹ́ àwọn ọ̀gbà ó wá kóbi tẹ́ ẹ fẹ́ gbà. Ẹ bá mi share program yìí, ẹ wá gbọ́ nǹkan tí gómìnà ìpínlẹ̀ Ògùn sọ fún àwọn ajínigbé ajínipa, àwọn Fúlàní karambani. Ẹ wò òun rèé nínú ìwé ìròyìn, ẹ gbójú ayọ̀ òkè. Reflection, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rí caption yẹn dáadáa ni kẹ́ ẹ lè bá a mọ̀ wípé eléyìí kì í ṣe ọ̀rọ̀ ìròyìn ẹlẹ́jẹ̀. Òun rèé, ẹ gbọ́, Ògùn no go area, Abiodun warn kidnappers and herdsmen. Kidnappers, herdsmen and others. Abiodun kìlọ̀ fún yín. Dapo Abiodun warn kidnappers, herdsmen, others. Bóyá àwọn kan tiẹ̀ tún wà lẹ́yìn àwọn dánadáná apẹnẹjáko báńdíìtì, ISWAP, Boko Haram. Abiodun ti kìlọ̀ fún yín. Ó ní bí iye ìṣẹ̀lẹ̀ yín Ogun State ṣe bí tẹ́ ẹ lè yà mọ́ àfíráfì kẹkẹrù yín, kí ló wá ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sá kolobákolobà. Ìdààmú dààbò ó dé bá wọn. Ẹ dákun ẹ bá mi pín program, ẹ jẹ́ n sáré kà á fún yín kẹ́ ẹ gbọ́ bó ṣe lọ. Ogun State Governor Dapo Abiodun has warned of a tough time for kidnappers and other criminals. Kidnappers, other criminals, including ISWAP, Boko Haram, bandits, herdsmen. Ẹ máa gbọ́. That his administration will use all means available to chase them out of the state. Gómìnà wo lókun tí ò tí ì dá sọ̀rọ̀ iṣẹ́ gbọ́? Abiodun gave this warning on Tuesday when he received officers and men of the state police command who rescued a Nigerians and 3 Indian nationals kidnapped at Ilishan along Shagamu-Benin Expressway last week. Níbẹ̀ ni gómìnà yìí ti fi ohùn yìí léde pé ẹ̀yin ìkà, ẹ̀yin òbílẹ̀jẹ́ yìí, ẹ̀yin èèyàn burúkú yìí, torí pé gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní àwọn èèyàn bí tí wọ́n ti jí àwọn èèyàn gbé yìí, ẹ̀rí màálùú ti ń lọ lẹ́gbẹ̀ẹ́ kan tí àwọn ará bíi sì wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ sì ní rẹ́ni tí ń da màálùú, tàwa lẹni tí ń ṣiṣẹ́ gangan. Eléyìí ló mú kí gómìnà yìí ó jáde pé ẹ wá awí fún ìwọ̀n fẹ́ kú kò ní joyè ilé bàbá ẹ, ẹnìkan kì í sì lé ọmọ kọkọjá ilé bàbá ẹ. Àfíráfì gbígbé ẹ̀yin ò ọmọ ẹ kúrò nílẹ̀ yìí, ẹ máa lọ, ẹ kúrò nílẹ̀ yìí, ẹ máa gbọ́ wọn. Ó ní gbogbo ọ̀nà, gbogbo agbára, gbogbo ìmọ̀, gbogbo ògùn, gbogbo owó, gbogbo òpò tóun ní lòun fi rí i pé ẹ dúró ẹ ní wò tán, fíìmù ni. The governor, who acknowledged the gallantry effort of the policemen in rescuing the kidnapped victims, said his administration has put in place measures that will make the state too hot for the criminals to operate. Yes. Yeah. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó jẹ́ nìyẹn. Báwo lẹ ṣe fẹ́ kúrò látòdìdí ìlú yín tẹ́ ẹ máa wá fìyà jẹ wá níran nínú ilẹ̀ Yorùbá, tó jẹ́ pé Yorùbá ló máa jìyà. Yorùbá lẹ fẹ́ràn jẹ́kú ẹ̀, Yorùbá yìí lọ́kọ̀ tẹ ẹ̀gbọ́njẹ wá lọ́dọ̀ wọn kan tẹ̀ rà á, wọn ò ní ẹ fún àwọn. Ẹ bá mi pín prógámù yìí kó lè yé àwọn èèyàn wípé àwọn gómìnà Yorùbá náà mú ògọ o. Àwọn kan ní wọ́n tutù, èjò ń bẹ lẹ́sẹ̀ arọ wọn, ẹsẹ̀ ni wọn ò ní tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ti dé báyìí tí wọ́n ti ń gbọ́ nípa olóyè, tí wọ́n ti mọ̀ pé olóyè Sunday Igboho, jẹ́tẹ̀ rí Abiodun, Dapo Abiodun ò fi ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣeré, tó sì ti mọ̀ pé gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ti dìde tán báyìí pé ìwọ́n bá gbà la máa fún un. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn burúkú yìí wọ́n gbọ́dọ̀ kú o. Nínú àwọn tí wọ́n ń kó
tí wọ́n jí wọn gbé lóko Ẹ̀kẹ́ Ọya, adé mélòó lẹ bá ń bẹ̀, ṣọlá mélòó lẹ bá, olú mélòó lẹ bá ń bẹ̀, ọlá mélòó lẹ bá nínú orúkọ wọn, yàtọ̀ sáwọn tí wọ́n bá wọn jókòó lẹ̀ wá bí wọ́n ní mùsùlùmí làwọn. Síbẹ̀síbẹ̀ náà yóò ṣòro láti bá Jamiu pàdé láàrin. Usman, Jumati, orúkọ tí wọ́n ń jẹ́ náà lè máa bá. Ọmọ Yorùbá mélòó lè bá pàdé láàrin àwọn kidnappers? Ẹ bá mi share program yẹn Dapo. He said sometimes last week it was reported that over 20 people were kidnapped in the particular instance that we are describing. Of course, the police immediately clarified that it was only 4 men, not 20, as widely circulated and sensationalized. A few days afterward, through various creativities and indigenous men, many of the state police command were able to bring the kidnappers to book. In the course of tracking and arresting, all of them were neutralized. Hey, yeah, hallelujah. Ṣẹ́tìrí, ara ṣẹ́ tí àwọn ọlọ́pàá ṣe tá a ní kí wọ́n máa ṣe rèé. Bẹ́ẹ̀ ni, I want to sound a note of warning to a criminal that Ogun State is no-go area. I want to assure them that we are just beginning. And this is a sample of what the State Police Command has in stock for the criminals. Ṣẹ́tìrí, yes, bó ti yẹ kó rí rèé. Ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Èkìtì, Kwara, Ọ̀ṣun, gbogbo àwọn ìpínlẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ ìpínlẹ̀ tó léwu fún àwọn ọ̀daràn, torí pé àwa ò fìgbà kan lọ sí Sákótó, ká lọ sí Kàfàǹṣà, ká lọ sí Kánò, ká lọ Jìgáwá, ká lọ sí Bọ̀nú, ká máa lọ hùwà bí. Ó ṣe jẹ́ tó jẹ́ pé ilẹ̀ Yorùbá làwọn tí wọ́n ń hùwà bí tiwọn. Sàdánkádà tà fún gómìnà yìí, gómìnà Dàpọ̀ Abiodun, sàbọ̀ sáńgùdù ẹ̀ rèé, ó gbìyànjú. Mo ṣe gbòsà fún yín sà, mo tún ṣe gbòsà fún yín, kò ní bàjẹ́ fún yín bàbá. Bẹ́ẹ̀ ni ẹ̀yin gómìnà yòókù náà ẹ wá ṣe nǹkan kan o. Àwọn Àmọ̀tẹ́kùn, ẹ má gbójúlé ọlọ́pàá lásán. Ẹ bá mi share program yìí, kẹ́yìn náà ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa, kẹ́ ẹ bá wa encourage àwọn gómìnà yìí. Ẹ má jẹ́ kó ọlọ́pàá nìkan lè máa empower, ẹ má jẹ́ kó ọlọ́pàá nìkan ló máa ṣiṣẹ́ tẹ́ ẹ máa compensate. Àwọn Àmọ̀tẹ́kùn, àwọn local hunters, àwọn Àgbẹ̀kọ̀yà original, yàtọ̀ sáwọn Àgbẹ̀kọ̀yà alátẹnujẹ, yàtọ̀ sáwọn Àgbẹ̀kọ̀yà àwọn olèdè security làwa o. Àwọn Àgbẹ̀kọ̀yà tẹ́ mọ̀ pé ó ń ṣiṣẹ́ bí iṣẹ́ tí wọn ò gbọ́ sórí social media kan wá máa pariwo pé àràbá yìí làwa dá o, àwa là ń ṣe báyìí o. Àwọn yẹn kẹ́ ẹ̀ empower wọn sà. Ẹ fún wọn ní irinṣẹ́ tó tó, irinṣẹ́ ìgbàlódé tí wọ́n lè fi kọjú àwọn ọ̀daràn yìí, gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe ní lọ́wọ́. Torí tí kì í bá ṣe irinṣẹ́, wọn ò lè kojú wọn. Lẹ́yìn bẹ́ẹ̀, ohun tó tó tí wọn ò tójú wọn náà, tí wọn náà ò fi ní wọ bá a ṣe ń jí, bá a ṣe ń pé ẹja káwa náà máa lọ kidnap. Òun ni pé ńgbà tẹ́ ẹ bá tó mójútó wọn, ẹ fún wọn ní mọ́tò, ẹ fún wọn lákọ́tàmì, ẹ kó mọ lé wọn lọ́wọ́, ẹ fún wọn lọ́pẹ́ra, ẹ fún wọn láṣẹ. Anything tó bá ṣe, tó bá ti jẹ́ pé ọ̀daràn ni, ẹ̀yin wà pẹ̀lú wọn. Kì í ṣe pé máa jó lọ mú ìṣó, ẹ wá sọ pé ta ló rán yín lọ mọ́ ọ̀daràn. Wọn ò ní ṣe ó. Ẹ dákun, ẹ bá mi share program ní ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ gbọ́. Ẹ bá mi comment Yorùbá Nation láfẹ́, Freedom for Adéyẹmọ Ìgbòho Òòṣà, Yorùbá ní kíákíá. Ìfẹ́ kí fídíò yìí ó pọ̀, ẹ má gbé wá padà, ẹ̀wọ́n kẹ́ wá gbọ́ ohun tí gómìnà yìí tún sọ nípa ìjọba àpapọ̀, kẹ́ ẹ lè mọ̀ pé
ọ̀rọ̀ ti dójú ẹ̀. Ẹ wò ó, a tún pàdé láìpẹ́. Ẹ bá mi pín program yìí, ẹ bá mi share, ẹ comment, ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ. Kẹ́ ẹ wá bá mi máa yin ìjọba ìpínlẹ̀ Ògùn, Dàpọ̀ Abíọ́dún, pé bàbá ò gbìyànjú. No go area for you. Gbogbo ẹ̀yin ajínigbé ajínipa, ẹ̀yin afẹ́rànjẹko. Títí ìgbà míì tá a máa pàdé. Táíwò ló kọ mi, Adésínà ló kọ bàbá tó bí mi lọ́mọ. A pàdé láìpẹ́. Ó dàbọ̀.